gbogbo orílẹ̀-èdè tá a jọ pera wa ní Nàìjíríà, àwa Yorùbá yìí ni wọ́n ń tú jẹ bí iṣu. Alhaji Abdulrasheed Ọ̀dẹ́kunlé Omítòògùn láti ìlú Àgọ́-Ọ̀ká ní Gbàgùrà l'Abẹ́òkúta. Wọ́n ní onígbà ló máa ń pe igbá ẹ̀ lẹ́ẹ̀kára kan tó bá fi wọlé. Nàìjíríà as a whole, kò sí nǹkan kan tí wọ́n ṣe nípa àṣà wa yìí, àfi tí àwa fúnra wa ta ní àṣà, tá a bá lè gbé àṣà wa ní arugẹ. Torí gbogbo àṣà yẹn nígbà tí ò wáyé mọ́, ó jẹ́ kí gbogbo nǹkan kó pa olúkúlùmọ̀ṣù lórílẹ̀‐èdè yìí. Àṣìṣe ńlá gbáà ló jẹ́ fún orílẹ̀‐èdè yìí láti pa àṣà àti ìṣe wa rẹ́. Kí nìdí ni pé tá a bá lọ sílé aláwọ̀ funfun bí ìlú tí wọ́n ń pè ní China, kò sí ní tẹ́ fẹ́ gbọ́ ń bẹ̀ kọjá èdè wọn. Tẹ́ bá dé Japan, kò sí ní tẹ́ fẹ́ gbọ́ ń bẹ̀ kọjá èdè wọn. Tẹ́ bá dé German, kò sí ní tẹ́ fẹ́ gbọ́ ń bẹ̀ kọjá èdè wọn. Even in British country, kò sí ní tẹ́ fẹ́ gbọ́ ń bẹ̀ kọjá. Kí ló dé tí àwa fúnra wa wà lè mú àṣà àti ìṣe wa lókùnkúndùn? Ẹ rí i pé tó bá jẹ́ pé ìran Yorùbá ní ẹ́, tí wọ́n bá ń fi èdè Yorùbá kọ́mọ níwèé kẹ́ tó fèdè òyìnbó sí i, á yé ọmọ náà dáadáa, láyè wọ orí, láyè wọ ọkàn. So àṣà burúkú ni kán máa sọ pé ọmọ ń sọ èdè ìlú ẹ̀, ẹni kó máa sọ ọmọ pé kinní kan general language. Kí ni wọ́n ń pè ní general language? Tí bẹ́nu ẹ̀ bá fi bẹ́nu ẹ̀ bá ọmọ ẹ̀ ń sọ̀rọ̀, ẹ jẹ́ kó fi kọ́ ọmọ ẹ̀ níwèé. Tí Jos bá ń fi èdè Jos Plateau tó fi ń bọ́mọ ẹ̀ sọ̀rọ̀, ẹ jẹ́ kó fi kọ́ ọmọ ẹ̀ níwèé. Ẹ máa wo Yíbò, kò sí tí wọ́n lè ṣe láyé yìí, èdè wọn yẹn wọn ò fi sílẹ̀ rí. Àwa Yorùbá yìí nìkan náà ni jẹ́ pé a máa ní dandan òyìnbó. Òun ló fa gbogbo ìwàkiwà tẹ́rí tọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ń wò níta lénìí. Mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí arákùnrin kan sọ̀rọ̀ kọjá tó ní tí wọ́n bá gba Yorùbá nation pé àwa Yorùbá ọ̀tá wa máa jìyà. Mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé bàbá ńlá irọ́ ni. Kí nìdí ni pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Yorùbá kì í ṣọ̀lẹ. Àwa Yorùbá yìí dẹ̀ ni gbogbo orílẹ̀-èdè tá a jọ pera wa ní Nàìjíríà, àwa Yorùbá yìí ni wọ́n ń tú jẹ bí iṣu. Ṣé bí gbogbo nǹkan fi ń dìde nílẹ̀ Haúsá yìí, ẹbí ilẹ̀ Yorùbá wa iná ti ń kó lọ. Lóòótọ́ wọ́n ń kó tòmátò, wọ́n ń kó iṣu, wọ́n ń kó ata wá bí. Ṣé ata iṣu kò yàtọ̀ sí nǹkan tí wọ́n ń kó lọ látọ̀dọ̀ tiwa ni? Ó yàtọ̀. So ìrẹ́jẹ yìí dẹ̀ ti tó gẹ́ láti 1960s náà ti sọ Yorùbá di ẹrú, táwọn náà dẹ̀ ń fi ẹnu wọn sọ categorically wípé lóòótọ́ ẹran làwọn, ṣùgbọ́n àwa lè wé táwọn máa jẹ títí táwọn máa fi dàgbà. So ẹ̀fọn ti tọ̀ sí gbẹ̀gìrì, kólúkálukú dúró lórí ọwọ́ ẹ̀, kán lọ́nlọ́ wọn, káwa náà lọ́nlọ́ wa, kólúkálukú jókòó lórí ọwọ́ ẹ̀. Àǹfààní pọ̀ lọ tí ò lóǹkà, tẹ́ pé tó bá yá àwọn fún ara wọn, wọ́n á mọ̀ pé ọ̀bẹ bá àwọn nídìí. Kí nìdí ni pé ẹbí wọ́n fẹ́ dà ilẹ̀ Yorùbá yìí náà ti ń dà. Àwọn dẹ̀ ti wò yí pé àwọn alátẹnujẹ kan nínú àwọn ìran Yorùbá wa ló ń fáwọn ní gbogbo ọ̀nà táwọn fi ń rí wa tó jẹ yẹn. Àwọn ń wo ipa fẹ́ràn owó, wọ́n á da owó síwájú fún wa. Ńgbà bá dẹ̀ ti ṣàwó lóòótọ́, a ti sọ ráìtì wa nù. Bẹ́ẹ̀ tá a bá lè mú ìfẹ́ owó kúrò nínú ayé wa, ẹ̀tọ́ wa yẹn á máa gbà padà sílẹ̀ Yorùbá. Tí Yorùbá bá dá dúró, àìmọye àǹfààní la máa jẹ lórí ẹ̀.
gbogbo àwọn èèyàn wa pé ká kí ọwọ́ wa bọnú. Kí ni ìdí àti túmọ̀ ni pé kì í ṣèpò wa tá à ń dì ló ń gbé wọn débẹ̀. Tó bá jẹ́ bò wa tá à ń dì ló ń gbé wọn débẹ̀, orílẹ̀-èdè yóò ní rí báyìí látogún ọdún tó ń ti ń practice democracy. Kán jẹ́ kí aráàlú fún ara wọn kán yan ẹni tí ó bá tẹ́ wọn lọ́rùn, kán yan ẹni tó ń rí i pé ó máa ṣe wọ́n láǹfààní. Bẹ̀tí ńgbà tó bá jẹ́ pé àwọn tá a rí pé ó fẹ́ ṣe wá láǹfààní tá a bá la yan àwọn bàbá àṣàlẹ̀, àwọn tó ń pè ní godfather, wọ́n á pòsì àwọn èèyàn láwọn èèyàn lórí. Báwo lẹ wá ṣe fẹ́ kí democracy kó rí bí jókòó? For example, ìbò tó ń dì ní Saturday primary election, nígbà tó ń para wọn tó ń ṣera wọn ní jàǹbá tán, ìgbà yẹn ni bàbá àṣàlẹ̀ kan wá dìde tó lẹ́nìkan ti ṣe ẹ̀kan jẹ́ kó ṣe ẹ̀kejì. Àwọn ò mọ̀ pé ní báyìí ń ṣe nǹkan báyìí, ẹ̀kọ́ rìpọ́ọ̀tì ẹ̀ fóun wá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Jẹ́ káràlú yan ẹni tó bá wù wọ́n. And this time around mi rò pa àfẹ́ election kankan mọ́ lórílẹ̀‐èdè yìí. Ẹ jẹ́ kó lùkàlùkù lọ́nà ẹ̀. Gbogbo wa la jọ mọ̀ pé ìlú Fẹ́mi lóyè ní late Kashimawo Moshood Abiola. Torí mo wà nínú àwọn tó lọ fún convention ní Jos. Mo rí bí ayé ṣe fẹ́ MKO. Gbogbo aládẹ testify sí election yẹn pé la jẹ́rìí sí election yẹn pé kò sí ìlú tán ti dìbò Abiola. Tẹ́ pé gbogbo wa la dúró nídúró pé orílẹ̀-èdè ayé padà a máa nífọ̀kànbalẹ̀. Suddenly la kàn rí pé àwọn ọ̀bàlújẹ́ kan, àwọn ọ̀bàyéjẹ́ kan, wọ́n láwọn àná June 12 pé Abiola kò lè ṣe president wa lórí mọ́. Eléyìí wá jẹ́ sample, ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa ọmọ ìran Yorùbá láti jẹ́ ká mọ̀ pé enough is enough. Eléyìí tí kan ń sáré kiri pé òun fẹ́ dàrẹ́, òun fẹ́ dàrẹ́, òun fẹ́ dàrẹ́, kó wo sample ti late Kashimawo Abiola, kó wo ohun tó gbẹ̀yìn ẹ̀. Àfẹ́ ìlú òǹdarin tó bá darin náà tán ká nífà bẹ́ẹ̀ gbé. Nígbà tá a lajú wálẹ̀ tá a rí gbogbo tútẹ̀ ń pa káàkiri, ẹ jẹ́ kí àwọn tó nífẹ̀ẹ́ láti tún lù ṣe, ẹ jẹ́ kán tún lù ṣe. Ẹ̀yin lẹ ń fẹ́ àwọn èèyàn láwọn èèyàn lórí, ẹ̀tún lẹ fẹ́ já ààrẹ lé wa lórí. Ṣé ààrẹ yẹn ṣe é ṣe ni? Ààrẹ yẹn ò ṣe é ṣe. Kó fi t'Abiola táyé nífẹ̀ẹ́ sí, Haúsá nífẹ̀ẹ́, Middle Belt nífẹ̀ẹ́, Yíbò nífẹ̀ẹ́, Ṣẹ̀kírì nífẹ̀ẹ́, ìran Yorùbá nífẹ̀ẹ́, á dìbò fún wọn gbé fún. So kí la wá ń dára wa láàmú fún? Ìyẹn lásán ti tó kólúkálukú lọ ń lọ ẹ̀. Ṣùgbọ́n àrònú jinlẹ̀ àwa Yorùbá nítorí àtẹnujẹ ìjẹkújẹ tá a máa jẹ. So mi rò pé election kankan ó lè tún wọ́ọ̀kì mọ́ lórílẹ̀‐èdè. Torí òun náà là ń rí àti kò fánlẹ̀. Ọ̀rọ̀ tí ń rí báyìí, ordinary primary election ẹ̀wọ̀ yẹ̀ mí tọ́run dànù. Now àwa ń pariwo pé ìyà ń jẹ wá, ìyà ń jẹ wá. Àwọn ọmọ yìí dìde láti gbèjà wa. Wọ́n láwọn ò fẹ́ ń ṣàṣìmọ̀, àwọn ò fi lè mọ̀. Nǹkan kan ṣe lẹ́wà tẹnu mọ́ nípa àwọn yẹn ò fẹ́. Nǹkan táwọn ọmọdé yìí kọ́ pọ̀ ń fẹ́ ó tó 15. Ìkànṣe lẹ́wà tẹnu mọ́. Ara àbí tá a ti fẹ́ lọ síwájú orílẹ̀-èdè nìyẹn. So ẹ jẹ́ kí gbogbo wa wá ronú, kí Yíbò ronú ẹ̀, kí Middle Belt ronú ẹ̀, kí Niger Delta ronú, káwa Yorùbá ronú, káwúsá fún ààrẹ tó já Haúsá ronú. Kàn rí i pé gbogbo wa lájọ wà nínú bondage ìyà Fúlàní. Kàn máa tẹ̀síwájú láì ṣàárẹ̀. Ọlọ́run á túbọ̀ tì wọ́n lẹ́yìn, á fún wọn ṣe. Gbogbo àwa aráalé náà la wà lẹ́yìn wọn. Gbogbo àwa aráalé pátápátá la wà lẹ́yìn wọn. Láì sinmi, láì ṣàárẹ̀, Ọlọ́run á bá wọn gbé ẹrù yìí débi tí wọ́n fẹ́. Ọlọ́run á gbé wọn lékè, ọ̀tá ilé, ọ̀tá òde, ọ̀tá àkọ̀rọ̀, ọ̀tá gbangba. Gbogbo ẹ̀dá tó bá wá ní kí Yorùbá nation yìí má ṣe ṣe, Ọlọ́run á bá wa wà wọ́n sí kòtò aburú. Torí ohun tọrọ wọn gbà ń sìn nìyẹn. Gbogbo ẹ̀dá tó bá ń sá kúbẹ́kúbẹ́ pé òun ò ní jẹ́ kí Yorùbá nation yìí kó di àfihàn fún gbogbo ayé,
gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀tá orílẹ̀-èdè yìí, ọ̀tá wa Yorùbá ni, ọ̀tá àwọn Yorùbá ni wọ́n. Àwọn tó dẹ̀ ń ṣe yìí ẹ jẹ́ kí gbogbo agbárùkù tí wọ́n ká kí wọn lẹ́yìn, kọ́lọ́run túbọ̀ bá fún wọn ní okun àtagbára tó máa fi gbé wa dé àkẹsàn ibi tó dáa. So Sunday, ọlọ́run á lọ ra ẹ̀mí ẹ̀ o, ọlọ́run á lọ ra ẹ̀mí ẹ̀ o, ọlọ́run á lọ ra ẹ̀mí ẹ̀ o, ní ṣàṣetì pẹ̀lú iṣẹ́ tó dáwọ́lé yìí. Àwọn tó ní Oòduà wọ́n á tì ẹ́ lẹ́yìn, àwọn tó láyé á tì ẹ́ lẹ́yìn. Àṣeyọrí báyìí lọ́lá kan máa ń ṣepo, àṣeyọrí ló máa ṣe lórí Oòduà yìí. Gbogbo ẹ̀dá tó bá ní òní ń rí ṣe, gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run á fi wọ́n ṣètùtù orílẹ̀-èdè yìí. Gbogbo àwọn ọmọ tó dẹ̀ ń tẹ̀lé ẹ lẹ́yìn, ọkọ ọba, àdá ọba, ọfà wàhálà, ọfà àdàmú ò ní gbà wọ́n. Àyùn lọ àyùn bọ̀ báyìí lọ́wọ́ màmá yẹnu wọn. Sunday, mo kí ẹ, o kú iṣẹ́ takuntakun, o kú àjàjàgbara ìran Yorùbá, ọlọ́run á tì ẹ́ lẹ́yìn. Àwọn tó tara ẹ̀ jáde á tì ẹ́ lẹ́yìn, àwọn tó ń gbèjà á tì ẹ́ lẹ́yìn, àwọn ìran Oòduà wa wọ́n á tì ẹ́ lẹ́yìn, wọ́n á wà pẹ̀lú ẹ. Bàbá wa Akíntóyè, ọlọ́run á túbọ̀ lọ ra ẹ̀mí tiẹ̀ náà o.